Ẹ̀lẹ́ gbogbo ilé ṣàlàáfíà lẹ́wà èmi àbúrò yín ọ̀rẹ́ yín ọmọ yín ẹ̀gbọ́n yín Titilope ló sọ̀rọ̀ ṣé dáadáa ni báwo nílé báwo ní iṣẹ́ ẹ̀yin òbí ẹ̀yin ni mo wá bá lọ́rọ̀ pàtàkì mo mọ̀ wípé àwọn ọmọ wa wọ́n ti bẹ̀rẹ̀ ìdánwò a ò dẹ̀ ní pé gba èsì ìdánwò ìpele kẹta ìyẹn third term èyí tó jẹ́ promotional exam ọ̀pọ̀ nínú wa à ń retí èsì táwọn ọmọ wa máa mú wálé mo mọ̀ wípé lè ṣe pàtàkì nítorí pé nígbà tá a bá ti náwó púpọ̀ lórí ẹ̀kọ́ lórí ìwé ó yẹ ká máa retí èsì tó dára àmọ́ yàtọ̀ sí èsì ti ẹ̀kọ́ ìyẹn academical performance tí àwọn ọmọ wa bá ti mú èsì ìdánwò wọn tí wọ́n bá ti mú wálé ẹ jẹ́ ká wo behavioural performance wọn eléyìí ṣe pàtàkì ó ṣe kókó bóyá àwọn ilé ẹ̀kọ́ àwọn yín wọn ò tẹ̀ kí ń kọ́ síbẹ̀ nípa behavioural performance wọn ẹ pè wọ́n ẹ béèrè ẹ sọ wípé ní sáà yìí ẹ fẹ́ rí bí àwọn yín ṣe ń hùwà sí nílé ẹ̀kọ́ ọ̀pọ̀ nígbà àwọn máa sọ fún àwọn ọmọ wa wípé tó bá búlì kó sọ fún mi ọ̀pọ̀ ìgbà àwọn ọmọ wa gangan àwọn ọmọ tiwa àwọn ló ń búlì àwọn ọmọ ẹlòmíì àwọn akẹ́kọ̀ọ́ kẹ̀dẹ̀rẹ̀ wọn kì í lè sọ fún wa nítorí wípé bá ṣe máa ń hùwà sí àmọ́ mo fẹ́ kẹ́ mú eléyìí kẹ́ mú eléyìí ní pàtàkì ní kókó ní sáà yìí ẹ pè wọ́n ẹ sọ wípé báwo ni ọmọ mi ṣe ń hùwà sí yàtọ̀ sí ti ẹ̀kọ́ ìyẹn academical performance mo fẹ́ mọ behavioural performance ọmọ mi nígbà tí àwọn ọmọ ìbádẹ ti mú èsì ìdánwò wọn wálé ẹ jọ̀ọ́ mo fẹ́ rọ̀ yín ni ẹ̀yin òbí ẹ jẹ́ ká encourage wọn mo mọ̀ wípé ó ṣe pàtàkì kí wọ́n ṣe dáadáa àmọ́ ẹ jẹ́ ká encourage wọn a lè encourage wọn láì ṣe wípé à ń fi wọ́n wé Táyé àbí à ń fi wọ́n wé Kẹ́hìndé ìyẹn lẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta a ò ní pẹ́ bẹ̀rẹ̀ holiday ìyẹn ọlọ́sẹ̀ 4 sí 5 ẹ jẹ́ ká wá wo èsì tí àwọn ọmọ yìí mú wálé academically ṣé wọ́n ń ṣe dáadáa tí wọn ò bá ṣe dáadáa a lè register wọn fún summer lesson àmọ́ tá a bá rí wípé ọmọ yìí ó ń ṣe dáadáa ẹ jẹ́ ká wá àwọn nǹkan míì tí wọ́n lè kọ́ piano wọ́n lè lọ sí music class wọ́n lè lọ sí art class wọ́n lè lọ sí computer class kò ń ṣe academics náà ní gbogbo ẹ jẹ́ ká fún wọn ní àwọn skills èyí tí ó máa ràn wọ́n lọ́wọ́ ní ọjọ́ iwájú ẹ jẹ́ ká wo bí àwọn ọmọ yìí ṣe ń ṣe sí tá bá rí pé academically dáadáa ọmọ yìí ó wà òkè ó ṣe dáadáa ó gbìyànjú kò nílò ìrànlọ́wọ́ kankan fún summer lesson ẹ jẹ́ ká fi academic sílẹ̀ ní holiday yìí ẹ jẹ́ ká fi wọ́n sí àwọn skills èyí tí ó máa ràn wọ́n lọ́wọ́ ní ọjọ́ iwájú tá bá dẹ̀ rí wípé ọmọ yìí kò ṣe dáadáa academically a lè register wọn fún academic summer lesson oríṣiríṣi summer lesson ló wà a ní academic a ní skills ẹ jẹ́ ká wo èsì ìdánwò wọn ká wo èyí tí ó tọ́ àti èyí tí ó yẹ fún àwọn ọmọ wa ẹ má jẹ́ kí a sọ pé gbogbo èèyàn wọ́n lọ báyìí ẹ̀yin náà ẹ dà àwọn ọmọ yín ẹ rán wọn lọ síbẹ̀ ẹ mọ irú ọmọ tẹ́ní ẹ mọ rèsì tó mú wálé kẹdẹ̀ wo orú nǹkan tí ó nílò fún ìgbà holiday yìí ọlọ́run yóò ràn wá lọ́wọ́ a ó sì jèrè àwọn ọmọ wa Titilope ló ń sọ̀rọ̀ ó dìgbà ẹ má gbàgbé láti share fídíò mi ẹ dẹ̀ tẹ̀lé mi ní Instagram dàdá Titilope ní YouTube Titilope ló ń sọ̀rọ̀ ó dìgbà a ò ní pàdé ayọ̀.